ọkọ̀ wo ló kó wọn wá òye à ọkọ̀ wo ló kó wọn wá ọkọ̀ wo ló kó wọn wá òye à ọkọ̀ wo ló kó wọn wá aró kó wọ̀lú wọn ń tẹ̀lé lẹ́gìdò ọkọ̀ wo ló kó wọn wá. Mi kí gbogbo àgbáyé ìbà Ọlọ́run ọba mi ṣàtì Èdùmàrè ìbà gbogbo ojú tó ń wò mí mo ṣe báyìí o ẹ jẹ́ kójú mi ṣe I Professor Wunmi Okoro multi-talented ìyá bùgá gbogbo wọn lórí afẹ́fẹ́ ẹ jọ̀ọ́ ta ló sọ pé kò rí bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ olórin nìyẹn mi pé àkọlé òjijì ayé ṣe níní Yorùbá ti kó sọ́wọ́ ọkọ̀ wo ló kó wọn wá tí mo fi kọrin yẹn. Àwọn àjòjìgòdògbò tí wọ́n ní wọ́n ń jí àwọn tó ń jí Kóìkó ọkọ̀ wo ló kó wọn wá bóde wo náà gbà kọjá ṣé bí bóde tí wọ́n máa kó rẹ̀ sí gbà táwọn mú rẹ̀ sílẹ̀ àwọn oníbodè wọ́n ti ṣẹlòmíì donígbèsè nínú àwọn oníṣòwò tí wọ́n ti gbọ́jà wọn lẹ̀ tí wọ́n ti gbaṣọ wọn lẹ̀ tí wọ́n ti gbòòrò wọn lẹ̀ tí wọ́n ti gba gbogbo ẹ̀ lẹ̀ tí wọ́n ti gba góòdù wọn lẹ̀. wọ́n ó lé ọkọ̀ rẹ̀ sí míì dé oríta mẹ́rin wọ́n ó sì tún kó ráìsì. àwọn tó wá ń wá tán wọ̀lú yìí ọkọ̀ wo ni ń kó wọn wá ńbo ni wọ́n ń gbà ṣé wọ́n ń lo ọ̀fẹ́ ni. amúkun ẹrù ẹwọ́ olókè lẹ́wọ̀ lẹ́wọ̀ ìsàlẹ̀ I Professor Wunmi Okoro multi-talented. àkùkọ ní kọkànú rẹ̀ ó fàyà àṣà ni mí àṣà orílẹ̀-èdè ni mí nínú elédè ẹ lọ wò mí lórí Google. àṣà orílẹ̀-èdè ni mí nínú elédè ẹ lọ wò mí lórí Google. àṣà orílẹ̀-èdè ni mí nínú elédè ẹ lọ wò mí lórí Google. bẹ́ẹ̀ ni ọmọ Nàìjíríà rere ni mí láti ìgbà tí mo ti ṣe àtúbọ̀tán Nàìjíríà tí mo rí ni mò ń sọ ìtí àfihàn mi ni mò ń sọ. ẹ jẹ́ kí n sáré summarize story méjì fún yín tó confam. nígbà ààrẹ bàbá wo Olúṣẹ́gun Ọbásanjọ́ mo lọ sí north bẹ́ẹ̀ ni nígbà tọkọ wa ń bọ̀ ó lóye ju ibi tí wọ́n ti dá wa dúró tí wọ́n ń já gbogbo everybody jùlẹ̀ ẹni tí Yorùbá ẹnu rẹ̀ ó bá ti confam tí èsì sògidì Yorùbá pọ́nbélé wọ́n ń já wọn sílẹ̀ wọ́n jẹ́ kán bọ́kọ̀ lọ. ìgbà tí mo ti rí bẹ́ẹ̀ mi a bá ti dá wa dúró bàbá mi ẹ̀ mọ̀ kú sẹ́ẹ̀ yóò yẹ yín kò ní yẹ ẹ lẹ̀ yóò rọrùn o wọn ò pilẹ̀ béèrè nǹkan kan lọ́wọ́ tèmi wọ́n ti mọ̀ wípé Oòduà ni mí tọkàntọkàn. bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí Yorùbá wọn ọba ti dán mọ́rán wọ́n ń sọ wọn kalẹ̀ ni wọ́n ń dá wọn jókòó lẹ̀ wọn ò jẹ́ wọn ó tẹ̀ lọ́kọ̀ wa. ǹjẹ́ gbúrò bandits nígbà ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ bàbá Ìyábọ̀dé mo béèrè ni o ìjọba wo lẹ́mọ̀ tí wọ́n ti ń jí àwọn ọmọléèwé kó látàyè Chibok àwọn ọmọ school igba 200 èmi ti lóyún fún wọn tó ti bímọ tọmọ tiẹ̀ náà ti di báńdíìsì àtọlẹ̀dọ́lẹ̀ ń tọdún bẹ́ẹ̀ ni láti ayé ìjọ ẹ mọ̀jọba yẹn o
ìṣèjọba tí wọ́n ti dí àwọn ọmọ Chibok kó nígbà tá ààrẹ wo Olúṣẹ́gun Ọbásanjọ́ wà ń bẹ̀ tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ṣé wọ́n dí wọn kó máa yé ń tà ń jẹ lọ́wọ́ Yorùbá máa yé ń tà ń jẹ lọ́wọ́ torí wípé ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdẹ lọ́wọ́ à ń bẹ̀ tó jẹ́ Yorùbá ńlọ ayé ń tà ń jẹ ní ìsìn nìyẹn tí ààrẹ Yorùbá bá kúrò ń bẹ̀ onímájẹ̀mú èmi mi dòre onímájẹ̀mú Ọlọ́run má jẹ́ kí Yorùbá padà sóko ẹrú ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni tí Yorùbá tó bá kúrò nípò ààrẹ Ọlọ́run má jẹ́ kí Yorùbá padà sóko ẹrú ẹlẹ́ẹ̀kejì torí Yorùbá a ti wà láàrin gbùngbùn mọ̀ tí mo fi sọ pé a ti wà láàrin gbùngbùn Lámẹ̀dà mo wà lọ sọ́jọ́ Lámẹ̀dà tí mo sọ wípé òun ni ọ̀rẹ́ Bẹ̀bẹ̀tò tí ń gbóṣùpá jáde tó jẹ́ promoter òṣùpá mo wá Lámẹ̀dà yẹn lọ ó ní nǹkan tí mo fẹ́ bi léèrè bẹ́ẹ̀ ni ó ní tí mo fẹ́ bi Lámẹ̀dà yẹn léèrè ṣé mọ̀ pé mo sọ fún yín wípé àjọ ń ta késẹ́ẹ̀tì lọ́jọ́ ńgbà yẹn ni mo wá ń wá èèyàn kan tí Lámẹ̀dà tí ò gbọ́dọ̀ mọ̀mọ̀ kí yàtọ̀ sí mo ń wá Bẹ̀bẹ̀tò náà bẹ́ẹ̀ ni mo ń wá Bẹ̀bẹ̀tò náà torí láti ìgbà tí kábíyèsí wa Ọba Ládọjà tí wọ́n ti jọba ni mo ti rí Bẹ̀bẹ̀tò mi ní nọ́mbà Bẹ̀bẹ̀tò lọ́wọ́ mọ́ ẹ̀yin tẹ́ ẹ bá ń wò mí lórí íńtánẹ́ẹ̀tì ẹ máa rèmi àti Bẹ̀bẹ̀tò tó explain bẹ́tà ara rẹ̀ fún yín pé láti ìgbà tí àwọn ti ń lọ school mo máa ń káwọn dání lọ school báyìí ni nígbà tá a fi ń lọ school gbà yẹn ẹ mọ̀ wípé Bẹ̀bẹ̀tò confirm pé iṣẹ́ yìí èmi ni mo fi láwọn lọ́wọ́ àtàbúrò mi Ọpẹ́yẹmí Ṣàngórájí tó wà ní cultural center bẹ́ẹ̀ ni mo ń wá Bẹ̀bẹ̀tò náà mo tún ń wẹ́ lòmíì náà mo wá Lámẹ̀dà báyìí ni wọ́n tẹ́ ń gbọ́ mi kò sí tí jẹ́ Yorùbá ń bẹ̀ mọ́ o gbogbo ọjà yẹn gbogbo àwọn ọlọ́jà kéréje yẹn wọ́n ti wó gbogbo búkà àwọn òsì ń bẹ̀ mọ́ complex ló wà ń bẹ̀ àwọn complex àwọn òsì fi lọ kì í ṣe ẹyọkan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta kì í ṣe mẹ́rin àwọn complex tó ìpẹ́tẹ́ ẹ bá wà ń bẹ̀ báyìí ẹ máa rò bí bóyá ẹ wà ní Dubai ni ní àwọn nǹkan ńláńlá tí wọ́n ń tà ń bẹ̀ táwọn wo ló ń tajà yẹn Ìgbò ló rówó gba complex yàrá sílù láì Yorùbá kankan ò rówó gba complex yẹn tó o bá fẹ́ ṣe fúsárì ńbẹ̀ tó fẹ́ tọ̀ ká sọ pé tí mo fẹ́ tọ̀ nítorí àwọn ọmọ tẹ̀ ń bí ní ìsìn ọ̀gbọ́n Yorùbá tẹ́ ẹ bá dákọ̀ fúsárì wọ́n ní what is the meaning of fúsárì wọ́n bí yín léèrè ni o kí n lè sọ fún yín torí ọmọ mi kan ń dáná ńjọ́ kan ó ń fẹ́ náà kolopọ́ọ̀tì iṣẹ́ ìdíkọ́ sọ fún mi wípé màámi ó ti jò ó ló ti hó iná ti hó mi jẹ́ mọ́ra àánú gbà kí ló wí ó ní mo sọ pé iná ti hó mi ọmọ Wùmí ó kọ̀rọ̀ ṣàánú mi sọ wípé iná ti jò sọ wípé iná ti jò síléètì ìwọ́dà sọ wípé iná ti jò síléètì abidiye ẹfigi mo wá kò sí síléètì máa rí kò sí àwọn àrí síléètì rà mọ́ mo wá sáré kọ sínú pépà ní fígọ̀ ó yá kí lélẹ̀ ha má sọ wípé kì í ṣe ha kí lélẹ̀ ó yá bí kí lélẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí kọ bẹ́ẹ̀ tó bá dìgbà míì sọ wípé iná ti jò rèmí redò mo tún fà mí sí fún sọ wípé iná ti jò ní tí ó bá jẹ́ omi sọ wípé omi ti hó mo ń bá ọmọ sójà sọ wípé omi ti hó lóko tá a bá dóko wọ́n fẹ́ àgbàdo báwo náà ti ń ṣàgbàdo mo ní yíya làgbàdo yíya wọ́n máa ń ya àgbàdo ni ilá wọ́n máa ń ká ni iṣu wọ́n máa ń wà ni mo wá kíkọ ara mi bí sí pẹ̀lú tó máa dárúkọ mi pọ̀ mọ́ Wùmí òkò ọ̀rọ̀ ló ń bẹ́bí ọ̀bí àwòsì ni mo ráàánú gbà
mo fi Yorùbá kọ́ gan ní ìsìn òǹgàn ti fẹ́ gbọ́ Yorùbá jù mí lọ tó ṣe yẹ kí gbogbo everybody Yorùbá kẹ́ ẹ mọ̀ ṣe nìyẹn ibẹ̀ kọ́ mò ń lọ o mo ní mo fẹ́ tọ̀ torí làwọn ọmọ yóò understand mo rí 5 lówó tọ̀ o ní orí òkè ẹ máa gòkè lọ ní complex yẹn kọjá bẹ́ẹ̀ kì í ṣe àwọn kan pọ̀ mbẹ́ o tó bá jẹ́ pé ẹ fẹ́ tọ́ílẹ̀tì ní 200 ni ẹ máa rò bí tọ́ílẹ̀tì ilé olówó lẹ́wà ni kọ́dà ẹ lè fẹ̀yìntì báyìí kẹ́ ẹ mọ̀ ká ní paper Ìgbò ní gbogbo wọn. mo wá tún wá ọ̀rẹ́ mi Jẹ́mílá alágbò méjì ní Agbeni àjọlọ school ni mo ti rí ti pẹ́ mo ní Jẹ́mílá alágbò méjì á sọ̀rọ̀ kan èmi àtàwọn ọ̀rẹ́ wa kan tá a jọ lọ sí Olive mo ní mi èmi náà mọ ibi tó wà mo níbọ̀ máa lókèjì ẹ̀ lọ ìjọ yẹn náà ni mo lọ sí Agbeni mo sọ̀kalẹ̀ ní Ayẹyẹ níbi ìyànà tó ti máa ń yà téèyàn bá gba ọ̀nà oníyanrìn yẹn ni mo ti sọ̀kalẹ̀ níbi Ìkúnlé ni mo ti yà ilé alágbò gbogbo bẹ̀ ilé alágbò méjì ẹni kí ni wọ́n ń tà ilé alágbò méjì ẹ máa bí mi ẹ̀yin tẹ́ ti ra ọjà ń bẹ̀ ẹ̀yin tẹ́ ti ra ọjà ń bẹ̀ rí ẹ lè bí mi léèrè sọ èrò kọjá nìyẹn ni mo wá lọ ni ọ̀rẹ́ tèmi lèmi fẹ́ rí tó ti yé gbogbo bẹ̀ Ìgbò ló ń tajà ń bẹ̀ mo wá bọ́mbà tù bọ́mbà lọ sí Ìfẹ́lẹ́yẹ Olódùmarè tẹ bá rí àwọn ọjà tí wọ́n rì mọ́lẹ̀ ń bẹ̀ kì í ṣe Yorùbá Ìgbò ni. mo ti wá ọ̀rẹ́ mi Port Harcourt ọ̀rẹ́ mi tó wà ní ilẹ̀ Ìgbò agbọmọlà obìnrin ni mo ti wá lọ́lẹ̀ Ìgbò rí kò sẹ́ni tí ọmọ agbọmọlà o nínú àwọn onípàtẹ́ ìṣègùn yẹn ni o bàbá Fákéwù mọ̀ bàbá Bámà mọ̀ olóyè Bámà wọ́n mọ agbọmọlà tí mò ń sọ yìí o Oníyàjì mọ agbọmọlà tí mò ń sọ yìí o Oníyàjì èèyàn mi lọ iye kan mi lọ́yọ̀ọ́ ó máa gbọmọlà tí mò ń sọ yìí o ilẹ̀ Ìgbò ló wà tó bá ń bọ̀ wá Ìbàdàn ó máa ń bá mi gbé gàrí pupa dání mo ti wá lọ́lẹ̀ Ìgbò rí àwọn èèyàn wa kan wọ́n ní cooperative nílẹ̀ Ìgbò àti lọ́lẹ̀ Ìgbò rí o Yorùbá ò kọ́lé síbẹ̀ tí ẹ̀yà míì bá gba ìjọba ṣe fẹ́ gbọ́ Ọlọ́run má jẹ́ kí Yorùbá padà sóko ẹrú ọlántàǹjẹ́ ní ìsinmi wípé ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdẹ ló wà lórí àlééfà ẹ wá jẹ́ kí n tún wá sọ ẹ̀tọ́ ìjọba tí wọ́n fi sílẹ̀ tí wọ́n ò ṣe ẹ jẹ́ kí n sọ fún yín ẹ̀tọ́ ìjọba tí wọ́n fi sílẹ̀ tí wọ́n ò ṣe lẹ́lẹ́ẹ̀kejì ìjọba yẹ kó mọ gbogbo àwa tá a wà ní abẹ́ àsíá wọn ẹ mọ̀ pé àsíá ni mí mo gbọ́dọ̀ go straight to the point ìjọba ò mọ gbogbo àwa tá a wà lábẹ́ àsíá wọn o ẹ jẹ́ kí n fi àpẹẹrẹ kan lélẹ̀ fún yín Comrade Ṣóǹdé tó ní Yes FM colleague mi ni tí mo ló máa ń bá mi pàdé nílé mọ́níjà ẹrú ọwá tó ń gbà làbí sèmi gangan tí Bọ́lá Paso Wonder jáde tí n bá ta gbo Paso dé tán bá jẹ́ ń wọlé màá darí sílé mọ́níjà ẹrú ọwá tó ń gbé Paso jáde Comrade Ṣóǹdé ni mò ń sọ̀rọ̀ bá nígbà tó wà níjọba ẹgbẹ́ àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ó ṣe dátà kan fún wa dátà yẹn bá a ṣe pọ̀ tó bí iyanrìn etí òkun lórúkọ wa wà nínú dátà yẹn àdírẹ́sì wa fóònù nọ́mbà wa tó bá jẹ́ wípé Ọ̀yọ́ state ló wà ọ̀ndà ó ló máa lọ kí wàá ṣáàṣì fún ọ̀ndà wàá ṣí ìwé yẹn ọ̀ndà ó ló máa lọ wàá bá gbogbo orúkọ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò ń bẹ àti fóònù nọ́mbà wọn ó wá ṣẹlẹ̀ tó bá jẹ́ Èkìtì ló wà wàá lọ sí ọ̀ndà I tó bá jẹ́ wípé Àkúrẹ́ ló wà wàá lọ sọ́ndà A bẹ́ẹ̀ ni ó wá dọjọ́ kan mo ń ṣe program òjìji ayé dìmánà kan bá wá bá mi àáfàá mi alámàlẹ́kù mo dá lóhùn
wàlékún sàlámù rahmatullahi wa barakatuh ṣé kò sí ó lémi ló ń wá rí ó lóun ralẹ̀ ó ní pìrìsẹ́ńtà ẹgbẹ́ wa kan ó ní ló polówó lẹ̀ fóun ó lóun dẹ̀ ralẹ̀ ó láwọn ẹni yẹn wọn fún un nílẹ̀ òun wọn dẹ̀ fún un níwèé lẹ̀ wọn ò ṣe kankan lórí ẹ̀ pìrìsẹ́ńtà ẹgbẹ́ wa ta ni ó dákọ̀ ọ̀rọ̀ náà dùn mí torí tí ó bá yẹ kéèyàn ó jẹ́ ẹni yán tá a bá wá bá ní ẹni ẹ̀bà yóò dùn yàn jọjọ olórúkọ ní gbajúgbajà ni tí gbogbo yín mọ̀ tí mi dẹ̀ ní dárúkọ ẹ̀ bọ́ ẹni tí màá dárúkọ òun ni Olúwabùnmi Àdìgún tó jẹ́ pòdúsà mi nígbà yẹn pòdúsà àgbà ni Bùnmi Àdìgún mo wá lọ bá Bùnmi Àdìgún mo ní ẹni báyìí ó ṣe nǹkan báyìí mo ní mi ní dárúkọ ẹ o mo ní ṣùgbọ́n máa bá ẹni ìgbégbèsè ó máa rí ilẹ̀ rẹ̀ gbà àti ìwé ilẹ̀ rẹ̀ ẹni yẹn kì í tún wá ṣèbàdàn nìkan ló ní iléeṣẹ́ sí láwọn tó ń talẹ̀ yẹn kì í ṣèbàdàn nìkan ni wọ́n ní iléeṣẹ́ sí wọ́n tún ní iléeṣẹ́ sílùú mi Olódùmarè ìwé tí Comrade Ṣóǹdé ṣe yẹn ó ní mo wá lọ gbé mo wá gbéwé yẹn báyìí mo wá lọ sí ọ́ndà ìlú tí ẹni yẹn wà gbogbo pìrìsẹ́ńtà tó wà ńbẹ̀ tán jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò pátá tí nọ́mbà wọn wà ńbẹ̀ ni mo pè ẹni báyìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ bá mi dárúkọ ẹ̀ lórí rédíò lọ́dọ̀ yín ó ṣe báyìí ẹ pè é wípé ẹ fẹ́ rí ẹ pè é wípé ẹ fẹ́ rí ẹ pè kò sẹ́ni tí mi ò pè bẹ́ẹ̀ ni ní ìlú tí ẹni yẹn wà tó iléeṣẹ́ rẹ̀ tó wà gbogbo rédíò pìrìsẹ́ńtà tó wà ńbẹ̀ ni mo pè kí wọ́n máa bá mi pe orúkọ ẹ̀ wọ́n dẹ̀ ń rìkọ́ọ̀dù prógámù yẹn wọ́n sẹ́ndì ẹ̀ sí mi tí mò ń confirm pé wọ́n dárúkọ ẹni yẹn wọ́n pè ẹni tí mò ń sọ ẹ̀ gbogbo ayé ń pè Ọlọ́run gbàgbọ́ ya bẹ́ẹ̀ ni ó dáhùn gbàtẹ́ni yẹn dáhùn wọ́n wá fún ní nọ́mbà mi wípé kó pè mí ni mo níṣẹ́ yẹn ó wá ní òkú ọ̀rọ̀ ẹ pẹ̀lẹ́ máa o ẹ ǹlẹ́ máa o wọ́n lẹ fẹ́ rí wa mo ní bẹ́ẹ̀ ni ilẹ̀ tẹ tàfẹ́ ní báyìí wọ́n láwọn mọ̀ kí ló dé tí ẹ̀ fún nílẹ̀ tẹ́ẹ̀dẹ̀ fún níwèé lẹ̀ lágbára Ọlọ́run gbogbo ẹ̀ ó máa rẹ́dì mo ní ìgbà wo ẹni sùúrù mà ó máa tó rẹ́dì nínú oṣù tá a wà náà ni mo ní ṣe bẹ́ẹ̀ ti ní nọ́mbà mi lọ́wọ́ ẹgbẹ̀rún Sàámú yín ò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́ Wùmí ò kọ̀rọ̀ ni bẹ́ẹ̀ ni Ọlọ́run ni kì í ṣèyàn ni wọ́n bá fárákùnrin yìí wọ́n fún nílẹ̀ wọ́n fún ní ìwé ilẹ̀ tó bá wá dúpẹ́ lọ́dọ̀ pòdúsà mi Bùnmi Àdìgún tó bá ra búrẹ́dì wá búrẹ́dì yapa mo ní mi ò fẹ́ búrẹ́dì ó gbé búrẹ́dì fún Bùnmi Àdìgún òun gba búrẹ́dì èmi ò gba búrẹ́dì o pòdúsà mi ó ní Bùnmi Àdìgún ní òkú ọ̀rọ̀ ó gba búrẹ́dì mo ní mi gba búrẹ́dì àbí mo ní rárá kí sẹ́ pé mo fóònù big phone mo ní ni mo fẹ́ gbà mo ní ẹbí léèrè ṣé mo gbowó lórí prógámù tí mo ṣe fún mo ní ṣé mo gbowó lórí prógámù tí mo ṣe fún mo ní mi gbowó lórí prógámù tí mo ṣe fún kódà gbogbo bí mo ṣe kírẹ́dìtì tí mo fi ń pe gbogbo àwọn èèyàn mi nílùú yẹn mo ní mi ò gba kírẹ́dìtì lọ́wọ́ rẹ fóònù ni mo fẹ́ ibi tó ti ń ṣe náà ti ń jẹ ibi tó kànjú èèyàn bá so sílé èèyàn ti máa ń ka Bùnmi Àdìgún ní ọ̀nkú mọ tó ṣẹlẹ̀ n tó kọ́ ọ̀rọ̀ béèrè ẹ fún o ó try fún yín o ó yá kí n já wọn ya fọ́tò pẹ̀lú ẹ́ńfílọ́ọ̀pù gbàǹgbà tó gbé wá ìwé ilẹ̀ yẹn mo ní mi ya fọ́tò tí n bá máa ya fọ́tò tí fóònù yẹn bá rẹ́dì máa ya fọ́tò iṣẹ́ ọwọ́ mi o àtọ́ mi jẹ́ o iṣẹ́ ọwọ́ mi ni máa jẹ́ àjẹdálẹ́ arákùnrin yẹn bá ló dáa ó gbé mọ́tò òun àtẹ̀kejì ẹ̀ ó bá ní tẹ̀lé àwọn lọ mo bá jáde nínú mọ́tò tèmi mo lẹ́mi náà gbé mọ́tò wọ́n ní kí mọ́tò àwọn n bá kó nu mọ́tò wọn náà bá gbé mi lọ àṣẹ báǹkì lẹ́ni yẹn ti ń ṣiṣẹ́ onímọ̀jẹ̀mú kí wọ́n á gba búrẹ́dì kálàrú náà ń gbèsè ọ̀kan àbọ̀ mi ì gba búrẹ́dì èmi tí mo ṣàṣeyọrí lórí ọ̀rọ̀ ẹ mi ì gba búrẹ́dì àṣẹ báǹkì ló ti ń ṣiṣẹ́
ló bá gbé mi lọ síbi tí wọ́n ti ń ta fóònù ká ní wọ́n sanwó òpolówó ọjà ní mi ìbá dárúkọ iléeṣẹ́ tá ti lọ ra fóònù lọ́dún yẹn. Arákùnrin ẹ bèrè lọ́wọ́ Bùnmi Àdìgún ló bá ra fóònù fún mi. Fóònù tá à ń sọ ìkọjá rádaràdá ọjọ́ náà ni fóònù ti ń wù mí ta. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn ọba gbé fóònù fún mi. Mo ní ẹ wá ẹ mọ̀ tí ìjẹun gba fóònù ẹ gbé wá bí iṣẹ́ wa rédíò Nàìjíríà ẹ gbé fún pòdùsà mi Bùnmi Àdìgún òun ni kó pírẹsẹ̀ntì ẹ̀ fún mi. Arákùnrin yẹn ṣe bẹ́ẹ̀ o. Ìgbà náà ni mo wá tó bá wọn ya fọ́tò. Ẹ pé Bùnmi Àdìgún nísìn kẹ́ ẹ mọ̀ bí léèrè pé ẹ ṣí aṣọ mi kó dọ́dọ̀ Bùnmi Àdìgún ó máa testify sí ibi tí mo wá ń lọ lélẹ̀. Ìjọba gbọ́dọ̀ ní dátà fún gbogbo àwa tá a wà lábẹ́ wọn. Gẹ́gẹ́ bí Comrade Sunday ti ṣe lọ́dún yẹn ṣé mọ̀ pé ká ní Comrade Sunday ńgbà tó jẹ́ chairman fún wa àbí ó ti jẹ́ ńgbà tó jẹ́ president tọ́rọ́ tó kọ́lé ẹgbẹ́ fún wa ńgbà tó jẹ́ president ó ti jẹ́ president tí bá ń rí ó ti jẹ́ president àwa tọ̀rọ̀tọ̀rọ̀ rí kódà ó tún kọ́lé ẹgbẹ́ sọ́yà Akínyẹlé bẹ́ẹ̀ ni lọ́nà orí òkè Ọlọ́nkọ́lé tẹ́mi máa ń lọ. Comrade Sunday ńgbà yẹn ó tún kọ́lé ẹgbẹ́. Tó bá jẹ́ pé kò bá ní dátà kó ṣe dátà yẹn fún gbogbo wa báwo ni mo ṣe fẹ́ mọ nọ́mbà gbogbo àwọn tán wà ní ìlú tí arákùnrin onílẹ̀ yẹn wà tí mo pè. Ẹ wo àǹfààní yẹn ẹ wo ọgbọ́n yẹn ẹ wo ọpọlọ yẹn tí Comrade Sunday tó fi gbé ọ̀rọ̀ yẹn iṣẹ́ yẹn kalẹ̀ ẹgbẹ́ yẹn kalẹ̀. Tí ìjọba náà bá lè ní dátà gbogbo wa lókè wọ́n ní wọ́n fẹ́ máa fún gbogbo wa lówó wọ́n ń fún wa lówó ọwọ́ àwọn tí ń bọ́ sí ni wọn ò fún mẹ̀kúnnù. Ìjọba ń ṣe wọn tó lè ṣe wọ́n ń ṣe o omi ló pọ̀ jọkà lọ wọ́n ń ṣe o. Orin bàbá mi Chief Ebenezer Obey àwọn ìjọba wọn yẹn ó láwọn tán ń kó owó àwa mẹ̀kúnnù fún wọn pín dọ́dọ̀ wa ni. Tí ìjọba bá wá ní dátà gbogbo wa lọ́wọ́ ṣe bá a ní NIN mi yẹn dà ṣe bá a ní NIN. Nígbà tí mo fẹ́ lò NIN tí mo fẹ́ fi rìsíìfù line Ìlọrin ló wà mo lọ mú wà. Àwa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tá a bá ní NIN lọ́wọ́ ló yẹ kí ìjọba gbọ́dọ̀ mọ gbogbo èèyàn tó wà ní abẹ́ rẹ̀ ní abẹ́ àṣà ìjọba láwà. Ó yẹ kí ìjọba ní dátà gbogbo wa lọ́wọ́. Ẹni wọ́n bá fẹ́ fún lówó wọn mọ̀ ẹni ọlọ́mọ ṣe wá lọ́daràn. Gbogbo àwọn tó jọ̀daràn yìí ní ìròbí dátà wọn wà lọ́wọ́ ìjọba o. Ìjọba ò lè lókètì wọn. Kí ni ìjọba ṣe fẹ́ lókètì wọn? Ṣó ní dátà wọn lọ́wọ́ ni? Ọ̀dọ̀ àwọn jágàmù tí wọ́n gbé kọ́rùn àwọn sójà ò ní lọ́wọ́ àwọn àmọ̀tẹ́kùn ò ní lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ò rí jágàmù tó gbé kọ́rùn ni. Níbo ni wọ́n ti kó ohun ìjà olóró wọ Nàìjíríà? Ẹnu bodè wo ni wọ́n gbà kọjá? Amúkun ẹrù ẹwọ́ Yorùbá olókè lẹ́wọ̀ ẹ̀wọ̀ lẹ̀ àtọ̀lẹ̀dọ́ lẹ́ǹtàdán ló ti yẹ kẹ́ ẹ wádìí ọ̀rọ̀ yìí. Ìjọba kí ló ṣe? Tí ìjọba bá máa dá lórílẹ̀‐èdè Nàìjíríà ọwọ́ Yorùbá ló ti máa wá. Yorùbá fẹ́ràn owó. Omi ẹ̀kọ́ dẹni ẹ̀kọ́ náà ìtọ̀ fúnra lára rẹ̀ náà òórùn owó tẹ́ pa lánàá dà ọ̀pọ̀ ndáàtì náà ṣe bẹ́ẹ̀ ń yáwó náà ni àtàkà yín òràn kọ́. Orí dẹ̀ ń ta mẹ̀kúnnù máa sọ àṣà orílẹ̀‐èdè ni mí. Àkókò dẹ̀ ní kọ́kẹ́nu ẹ̀ fàya. Mọye wa ní dátà wa lọ́wọ́. Tó bá jẹ́ ní dátà wa lọ́wọ́ tẹ́ ní nọ́mbà wa lọ́wọ́ ẹ máa mọ̀ dáràn. Ó yẹ káwọn alága community ó yẹ káwọn náà mọ̀ dáràn. Ṣé bá àdúgbò kan àwa ara wa la ń fi ìyà jẹra wa ṣé ebi inú ilé kan ni wọ́n ti wá.
ilé kan ni wọ́n ń sùn kí wọ́n tó bọ́nú gbó onílé ló ń fi ọ̀nà hàn àlejò ṣàmọ̀ pé onílé ló ń fọ̀nà àlejò ni ẹ máa singe ẹ máa singe ẹ mọ̀ wípé àwọn àjòjì yẹn àwọn onílé náà fọ̀nà wọn àwọn oníbodè náà ṣílẹ̀kùn fún wọn wọlé tán fi kó ohun ìjà olóró wọlé nígbà tí ààrẹ wa Olúṣẹ́gun Ọbásanjọ́ wà ńbẹ̀ wọ́n ń dá everybody dúró wọn ẹni tí èèbá ti ṣe Yorùbá wọ́n ń jà jù lẹ́nu ọkọ̀ kí ló ṣe tírú rò wáyé mọ́ àwárìn gan tẹ bá ń gbọ́ Pentagon high prophet Wùmí Òkòrò multi-talented Pentagon ni mí ọmọ oríta pọ́nbélé mo jáde mo rìn gan gbogbo ìlú tí mo ní mo lọ yẹn tẹ bá délé Haúsá tẹ ṣàwùsá sí wọn wọn á sọ fún yín pé general language láwùsá kò yẹ kẹ́ ẹ gbọ́ tí wọ́n bá bí yín dẹ̀ yẹn sọ Yorùbá níbòmí àwọn Yorùbá tí wọ́n ṣe làbí ọ̀rẹ́ eégún wọn ni what is the meaning of wọ́n bí ọ léèrè pé kí ló ń sọ kó o fèèbó sọ fáwọn ni ṣẹ̀ráyé Yorùbá ọlọ́mọdé padà sóko ẹrú ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin ẹ jẹ́ kájòjì ó jẹ́ ààrẹ nígbà náà lẹ́tọ̀ọ́ mẹlẹ́lù lólúkúnlé wo sojọ́mọ Yorùbá pọ́nbélé bá mi ṣí aṣọ yìí kó kan gbogbo ọmọ Yorùbá lára àwọn ọmọ tí wọ́n jí gbé kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà ara ẹ̀fọ́ ló wà bàbá tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́ tó dé láti ìlú òyìnbó tí ó wá dòńtẹ́ẹ̀lì sílẹ̀ l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n jí gbé lẹ́yìn ìgbà pé wọ́n gbowó pa wọ́n jí gbé wọ́n pa síbẹ̀ ni àtìgbà yẹn lomi ti ń tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu onílé ló ń júwe ọ̀nà fàlejò àwa yín la nílùú ẹ mọ̀ pé wàá lálejò mọ́ àwa yín la nílùú ẹnu Yorùbá ti jẹ́ dòdò ẹnu òròdodo ní sísọ mọ́ àwọn ọmọ yìí ẹ má dógúnlẹ̀ ẹjọ́ járírí ẹ wá wọn kàn ẹ̀yin ìjọba ẹ lọ ní dátà gbogbo wa lọ́wọ́ irú àpẹẹrẹ tí mo sọ yẹn tí Comrade Sonde tó ní Yes FM ó ní dátà gbogbo wa ìwé yẹn ẹ máa lọ wò ni ẹni state tẹ bá ti wá ẹ máa ṣí báyìí ẹ máa rórúkọ everybody wá ń bẹ̀ tó bá jẹ́ mẹ́mbà gidi wàá rí nọ́mbà ẹ wàá rórúkọ ẹ ń bẹ̀ bẹ́ẹ̀ ni ìjọba ó necessary kẹ́yìn náà ṣe bẹ́ẹ̀ ẹ má gbàmọ̀ràn o ẹ má di gbélé ń gbóko tí èrò owó yá ẹ bá mi subscribe síbẹ̀ ẹ bá mi download ẹ share ẹ like ẹ share o kó kan gbogbo àwọn alágbára ayé yìí kó kàn wọ́n lára o àwọn ọmọ tí wọ́n jí kó l'Ógbómọ̀ṣọ́ yìí ẹ jẹ́ á wá wọn rí o ẹ má jẹ́ aṣọ wípé kó kàn wá aburú òní kan gbogbo wọ́n tó bá mi ṣe aṣọ yìí aburú òní kan ọ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá mi ṣe aṣọ mi yìí aburú òní kan yìí kò ní kèmí gangan tí mò ń sọ̀rọ̀ tìdílé mi orí wa ò ní gbàbọ̀dè wọn ò ní jí wa gbé o 08141214070 WhatsApp number mi nìyẹn ó dẹ̀ lé WhatsApp mi lórí 09024343377 alárìnà ni mí ṣóun ọkọ̀ ṣóun wáyà wà lálùbáríkà wà ńlẹ̀ no be ṣeré naija Alabi Fazo no be ṣeré ẹ wo mọ̀mọ́ yín Ìbọ́lá ni ẹ wo màá sí yín kò dára nù rí òwe zẹ́bọ̀ Ìjíbọ́lá a nípàdé Ọ̀yọ́ aládùúgbò ń dọ̀la.